Good evening. Happy New Year once again. So I have to quickly do this video so I won't waste your time or waste mine. And loading can be 1 minute or less. First fruit increase, first fruit sacrifice, two different things. Okay, it's very simple. One is giving the increase that you get as an offering. So say you were being paid a salary of 500 naira last year, and by January 20 or any time throughout 2020, it has become 501 naira. You give that 1 naira as your increase. You will tithe your regular 500 as it is, 10%, which will be 50 naira. But the one, you would just give it as an increase. That is the first fruit increase. Bam. The first fruit sacrifice, like Abraham did by putting Isaac up, is the whole thing. So you might choose to give your old January sacrifice, or your old January income. God, I beg, deliver us in this country. We are buying fuel for 700 naira. I'm buying gari, a Congo of gari, aboko gari is now 800 naira. Now they are telling us that okay, talk about it, the salary one in January, come on, sí church ká wá fi ṣe tit ó ti dà bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ẹ tún wá gbọ́ ẹgbẹ́ jẹ́ kí n ju fídíò yẹn sí yín kẹ́ tún gbọ́ nǹkan tó sọ síwájú sí. The whole thing. If it's a salary, by the way, because this is in different levels depending on your relationship with God, depending on your understanding and your depth that you have with God, or whatever agreement you have with God. This is personal, super personal. You don't even have to give anything. It's a sacrifice. Don't have to give anything. As sacrifices go, some people who remain there that don't sacrifice anything, but some people will sacrifice for them. Q in Jesus. And I had to die for the whole world. The whole world didn't come and die for him. Anyway. Nice way ó tún ti délé ní yo bí mo ṣe máa ń wá every time lórí Digi television tá ti máa ń fún yín ní updates tó ń trend, àwọn updates tó ń hot tá máa ń jù wá fún yín. Bó ti lé ní àmọ́ ká tó wá máa kí tó máa jù wọ́n sí yín lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ẹ̀wò ẹ lọ wá nǹkan fìdílé mò ń bọ̀. Welcome to Digi television, where we give you ogbonge information, the hot stories as it dey go. La máa gbé wá fún yín lórí Digi Naija. Ẹ wá má gbàgbé, ẹ continue láti máa bá wa live videos wa. Kẹ́ máa comment gbogbo opinion yín, kẹ́ máa jù sọ́ndà comment section yín, kẹ́ dẹ̀ máa share video wa káàkiri lórí ọgbà àwọn tí ò tí gbọ́ nípa tó ń ṣẹlẹ̀. Wọ́n á máa mọ̀ bó ṣe ń lọ. Ṣé wá rí lónìí mo tún ti dé mi ọmọ yín náà ní Rukayat. Mo tún ti dé pẹ̀lú another update tó gbóná tó ń trend ọ̀rọ̀ àwọn pastors wa ni. Ọ̀rọ̀ àwọn pastors wa la fẹ́ sọ lẹ́yìn kí ló ń ṣẹlẹ̀ ní country wa, what is going on in our country, from sex scandal to wọ́n ní ká máa so ẹjọ́ títí mélòó kan làwọn gan tí so sáyé wa àzẹ̀nú yẹ káwa náà máa gba sálárì pé à ń lọ church ní gbogbo ìgbà yẹ ká máa gba sálárì náà, at least àwa náà gbìyànjú ọmọ ọ̀dọ́ tiwa náà gbìyànjú yẹ ká máa kí wa pé dànsákì ṣé ti wá rí nǹkan kan ṣẹlẹ̀ tó múnú mi dùn, like as in I'm just happy, I'm so happy about that ní update. Òun náà dẹ̀ ni wípé update nípa Pastor Daniel ni, yes, Pastor Daniel, Pastor Irene ministry, church ministry tí wọ́n mú gbà yẹn pé ó rape àwọn ọmọ ìjọ ẹ̀ méjì. Update ti wà báyìí because wọ́n ti fún pastor ní life imprisonment, from church altar to life imprisonment ni, very simple. Ó ní kí pastor lọ máa jíṣẹ́ Olúwa continue in prison, as in ṣe ẹ rí pé ìyẹn gangan ló nice, ìyẹn gangan ló wà okay. Eléyìí máa wá jẹ́ example fún gbogbo àwọn other pastors tán wúrú wà bàjẹ́ yìí tán believe pé kò sí kan tó fẹ́ ṣe àwọn àjèṣe ẹ máa ṣe lò ọwọ́ pálábà ní àìṣe ẹ̀yà ṣe wá rí àwọn tí ò ṣe pastors náà táwọn náà wù àti ọmúra sí pọ̀ kí nìkan tó ń ṣe gbogbo ìlú àwọn ìjọ Ọlọ́run ti fẹ́ máa di
kìíní Ọlọ́run má jẹ́ agbọ́ búburú lẹ́nu àbọ̀rọ̀ ìfẹ́ máa di ti Sátánì. Kí ló ń ṣẹlẹ̀ náà? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń dé? Kí ló dé tó ṣe pé ẹni gbogbo ìgbà ìjọ Ọlọ́run tó ṣe pé ó yẹ ká máa ti gbọ́ pé ẹ̀mí mímọ́ wọnú àwọn èèyàn, ayé àwọn èèyàn yí padà sí dáadáa, ibẹ̀ láti wá gbọ́ pé wọ́n rí ìpè yẹn, wọ́n ṣe gbá wọ́n ṣàwọ̀ àpòyẹ kó rí bẹ́ẹ̀ náà. Ṣé pé nǹkan mi àwọn pastors wọ̀nyí wọ́n ti ń gbé bọ jẹ́. And then another thing wọ́n sọ fún wa pé ká máa sọ òtítọ́. Ẹ wo ẹ má jẹ́ kí n tí sọ̀rọ̀ jùlọ. Ẹ jẹ́ kọ́kọ́ ju fídíò àwọn big pastors wọ̀nyí tá à ń gbọ́ pé wọ́n sọ pé ká máa sọ òtítọ́. Ẹ jẹ́ kọ́kọ́ ju fídíò yẹn fún yín náà kẹ́ kọ́kọ́ wò kẹ́yìn náà wò kí lẹ feel nípa ẹ̀. Tẹ́ bá ṣe ń wo nǹkan tẹ́ feel nípa ẹ̀ máa drop ẹ̀ sí comment section. I am coming. Want to challenge you by the Spirit of God. I fear nobody and I fear no criticisms. If you call me your spiritual father, this month's salary is your first fruit of the year. It is for me, not for church. It is for this altar. General Overseer of the Redeemed Christian Church of God, Pastor Enoch Adeboye, has charged graduating students of Redeemers University to give their first fruits to God in order to prosper in their ways. Àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ graduate wọ́n ti mọ̀ bí sí life wọn lọ wọ́n ti mọ̀ kó fẹ́ fi gbèsè ayé wọn ṣe ẹni kan máa kó first fruit wọn wá. Kí ni fọ́ ẹjọ́ dádì ìwé má bínú o, kí ni first fruit tẹ fẹ́ káwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń graduate first fruit wo lẹ fẹ́ kán kó wá? Ṣé kán lọ jí owó parents wọn kó wá ni àbí báwo? Àtòrí kòkò yìí mi ìfẹ́ máa understand nǹkan tó ń ṣẹlẹ̀, mi ìfẹ́ máa understand nǹkan tí dádì ẹ má bínú sá Pastor Adeboye mi kò fẹ́ máa understand nǹkan tẹ̀ ń sọ. Kí lè ṣe láti sọ pé kán lọ ẹjọ́ ṣé kán lọ jí ni àbí ṣé oníṣẹ́ kan tẹ ti gbé sílẹ̀ ẹ̀dẹ̀ má bínú títí ẹ̀yin gan dádì wẹ̀ má bínú títí yín gangan bó lè ń kó lọ àzìnà ẹjọ́ ẹ jẹ́ káwọn ọmọ ọdún náà bó ṣe lọ èló ni títí tẹ̀yìn fúnra yín fi sílẹ̀ everyday ní every month ní church. I don't know. I'm not here to abuse anybody and I'm not here to insult anybody, but ṣe mọ̀ at times náà tó máa ń sọ nǹkan fún wa ó yẹ káwa náà máa gbé ìyẹ̀wò díẹ̀ àwa wí táì wí ọmọ dádì kìnìún ọmọ dádì Adébóyè àwọn náà try láti sọ fún wa wọ́n try láti manipulate wa bákan pé there is difference between offering teeth and sowing teeth. Àbá ẹjọ́ o bọ̀dá èmi títí mélòó lẹ́yìn fúnra yín tì so nínú ọdún yìí. And funny enough all these àwọn big pastors wọ̀nyí tán pariwo ká máa sọ òtítọ́ ká máa ṣe gbá ká máa ṣàwo ẹjọ́ mélòó nínú wọn àmọ́ source of income wọn làmọ iye táwọn fúnra wọn in a month làwọn àmọ iye títí táwọn fúnra wọn ń so in a month. Ìbéèrè péré ni mo béèrè ẹjọ́ ìbéèrè péré ni mo béèrè. I'm not here to insult anybody. It's just a question that we need to ask ourselves. And please, those of us that are used to putting our pastors on the top of our head, like we turn them to little God. Àwa là ń fún wọn láyé gbogbo nǹkan wọ̀nyí, like àwa là ń cause gbogbo nǹkan tó ju wa ń rí àwa là ń fà as in ẹ jẹ́ ká máa fúnra wa ń check our balance now. Ṣé pé ká máa sọ òtítì a lot of people ti express opinion. In fact ó ti ń cause gbas online under some comment section ní social media. If you look at your screen now you see some of people's comments. People are commenting àwọn èèyàn lament pé ṣé nínú January is gbogbo ẹ̀ tight gbogbo ẹ̀ difficult ṣe pé àti sọ school fees gan fẹ́ lómi gan sef ó difficult like àti sọ pé kẹ́lómi ìjẹun difficult ẹni pé káwọn máa kó tìtì wá káwọn máa tó tìtì ọbẹ̀ ládẹ̀ sórí àwọn míì náà tó dẹ̀ tún believe pé irọ́ o pastor ni ó yẹ báwo ìṣèpínlẹ̀ tẹ́yìn bá rò bí iye tìtì tó bá kó lọ ló máa fi ní mọ̀ ní ọdún yẹn. Anyway my people bí tèmi àti ti dánu dúró lé nìyí o any opinion tẹ́ bá ní ẹ drop ẹ̀ sí comment section kẹ̀dẹ̀ máa like video wa kẹ́ máa share káàkiri ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ bó ṣe ń lọ pé tọ̀ ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ tó fi ọgbọ́n ṣe é o tó máa sọ fún yín pé kẹ́ máa kó títì yín wá ní January tẹ̀dẹ̀ mọ̀ pé ti san school fees àwọn ọmọ yín ẹ fọgbọ́n ṣe é o tẹ́ni kẹ́ kó títì yín wá ní January tẹ̀dẹ̀ mọ̀ pé ẹ lówó lé tẹ́ máa san ní January ẹ fọgbọ́n ṣe é o tẹ́ bá ní kẹ́ máa kó títì yín wá ní January tẹ̀dẹ̀ mọ̀ pé ebi á pa yín ẹ jẹ́ fọgbọ́n ṣe ọgbọ́n ní gbogbo ẹ̀ gbà àwọn pastors yẹn náà àwọn náà fọgbọ́n ṣe ilé ayé ara wọn ni o. So títí di another time tí màá tún máa mú another trending update bó bá ṣe ń lọ lórí títì lórí pápá wá fún ẹ̀yin olólùfẹ́ mi ní ìkànnì Digi Naija television. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín ọ̀rẹ́ yín Rukayat mo sọ fún yín pé ó di ọjọ́ míì.